ìyá ìjẹ́ ká lọ lé kábíyèsí ọba ìyẹn níbi eré Abọ́badé eégún kábíyèsí aláyélúwà ọba Wàsíù Àkànní Ògúngbàyí onítẹ̀tíkù ti Owódé Ọ̀tà ọmọ eléṣí awọ́gùnjoyè ọmọ ẹ̀rí bí àwọn ṣe ń dún tí ló ń dún tí bàtà ń ró pọnlápọnlá ayélogún dìrọgbọ̀n pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni ayélóńfẹ́ oróńfẹ́ láàkọ́ bàbá ọ̀bẹ ìdí onídìí láàárín ẹni ẹlẹ́ni ní rí tẹni. àwọn ìyá àgbà ọ̀jẹ̀lẹ́rí tí wọ́n jókòó ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ yìí àti àwọn olóyè ńlá àti tuntun àtàwọn olóyè kéékèèké gbogbo yín lẹ máa dàgbà láṣẹ ọba mi Èdùmàrè. mélòó mo fẹ́ dárúkọ mo rọ́ nírèfú mo rọ́ alápẹ́ni mo rọ́ tún ìyá àgọ́ bẹ́ẹ̀ ni mo rí àwọn olóyè ṣẹ̀gẹ̀ṣẹ̀gẹ̀ mélòó mo fẹ́ dárúkọ mélòó mo fẹ́ rò. ẹ fà sẹ́yìn ń bẹ̀ o ẹ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n gbádùn eré Abọ́badé. ọjọ́ eré tiwa èrò mà pọ̀ gidigidi ẹ̀rín àti ijó ayọ̀ ijó òdùnnú òun lè rí tí Abọ́badé tó ń jó báyìí eré ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ayẹ̀ṣẹ̀ ń gbọ́bẹ̀ kalẹ̀ arúgbó wúkọ́ bárúgbó bá kú ṣáà ní fọbẹ̀ náà jẹ ni. ibi ọdún eégún náà láti wá o ti kábíyèsí ọba wa onítẹ̀tíkù ti Owódé Ọ̀tà bàbá wa aláyélúwà ọba Wàsíù Àkànní Ògúngbàyí àkú ọdún àkú ìyèdùn gbogbo ẹbí Ògúngbàyí ẹkú ọdún o. Abọ́badé lẹ́rí tó ń jó yìí ṣẹ̀rí eégún tó bá mọ̀ ọ́ jó lórí lòó fìlù pè èèyàn bá fìtàdógún pé lábàlú kò ní mira
epo jẹ́gẹ́jẹ́lẹ̀ ó dọ̀mọ́ ló kó agbára ẹ̀rí olóyè dúró ti Abọ́badé gbágbágbá eégún eléṣí awọ́gùjòyè. ẹ̀fà sẹ́yìn aṣọ ó fẹ́ yíṣọ ẹ̀rí àárọ̀ láti mọ̀ bá lẹ́sẹ̀ máa rí ọba jákàlé ó san wájú òwúrọ̀ lọ. ara mi lòun tún fi ti ẹjọ́ yìí ẹ̀rí. Abọ́badé dọmọ ayò eré o là ń fọmọ ayò ṣe ẹ̀rí. lẹ́yìn ìgbà tí Abọ́badé ti wọ́ọ̀lù káàkiri ó ti padà sókè èdè níbi tí eégún ti ń pidán níbi tá a mọ̀ sí Ojúṣàngó. ìbẹ̀lẹ̀ rí tí Abọ́badé fẹ́ wọ̀ yìí ẹ̀gẹ́ olókìkí àwọn abara rí bí oúnjẹ òun rẹ̀ ń wò lókè yìí lẹ máa fi mọ̀ pé òun ni ọba eégún. ọba wa onítẹ̀tíkù tó wó dé ọ̀tà àwọn lẹ́rí tí àwọn oníbàtà tí wọ́n ń fi lùkì ní mẹ́sàn-án mẹ́wàá yìí bàbá ẹkú ọdún ẹkú ìyèdúró ẹkú ìnáwó àṣèyí àṣàmọ́dún ṣẹ̀mí ọdọọdún ni láṣogún ọdọọdún ni rókò sọgbọ̀n lọ́dún lọ́múlá abẹ́yáṣà àádọ́ta ọdọọdún lẹ̀wá wà ẹ máa wà lówó lọ́mọ lálàáfíà ara. gbogbo olóyè tìlú Owódé Ìtẹ̀tíkù Ọ̀tà gbogbo ẹbí Ògúngbà yìí àkí gbogbo yín ẹkú ọdún ẹkú ìyèdún. Abọ́badé lẹ́rí tó ti ń forí balẹ̀ yìí ìdán pípa ti fẹ́ bẹ̀rẹ̀ ní ẹlẹ́yìn ijó tó bá ti dárábala á bẹ̀rẹ̀ sí pidán lóníranran. arápá ayélogún ayélofẹ́ arófẹ́ láàkọ̀ ó yá ẹ̀sọ́kọ̀ àwọ̀ sí bàtà kí egun mú jójó kí gbogbo ẹ̀ kó lè máa lọ bó ṣe yẹ kó máa lọ. kábíyèsí náà wọ́n bẹ̀rẹ̀ sí bá fi ọwọ́ jó alọ́bọ ní bàbá ẹ má mi kàn ṣèṣe òun ségi ẹnu ọ̀ṣọ̀rọ̀ òkè ń sílẹ̀ yanyan òkè ń tàṣe wọ ẹ̀ ibi abẹ́gbẹ̀gbò ibẹ̀ nìgbò ń dé sí. àlọ́dé lọ wá ń lọ sẹ́nu àtẹ̀bọ̀lẹ́sẹ̀ tẹ̀nà ẹni bá pé kí Abọ́badé má bọ̀ ni ò ní dé bá. bẹ́ẹ̀ ni ìjó lẹ́ni tí Abọ́badé ti ń jó yìí lókè èdè níbi tí eégún ti ń pidán. Abọ́badé lẹ́ni aṣọ yìí ti bẹ̀rẹ̀ sí ní yíṣọ ara mi ló máa fi aṣọ léyìí yí ẹ máa wò bọ̀ ẹ rí i pé mo fẹ́ sọ ara mi ló máa fi léyìí lọ́wọ́ bó ṣe ń bọ̀ yóò yá jẹ́ kọ́ mọ̀ ẹ ti rí bó ṣe ń lọ ara mi ló fi yí bí eégún bá ṣubú á di dán. jẹ́ kán mọ̀ bẹ́ẹ̀ lágbégijó ló ń gbé ọ̀pá ìtẹ̀lé lẹ́yìn. sákìbò erin rẹ̀ olóyè sákìbò erin rẹ̀ ọmọ yẹ́bà ọmọ agbọ́lá ajé oníkòso òbí ọmọ oníkòkò wò ó ẹ̀rí òun náà dúró tì gbágbá bẹ́ẹ̀ ni àyà ọmọ ọlọ́gà àti púpọ̀ náà àwọn ọ̀dọ́ ọ̀jẹ̀ gbogbo ni wọ́n dúró gbágbá títí kan ààrẹ wọn Fàtáyà ó lé bí oṣù má farasin ọmọ alápá sílẹ̀ ọmọ àgùdà fínì ìbọn ẹ̀fínì gbogbo wọn pátá ni wọ́n dúró tì àti sáwọn abójú ògún náà gbẹ̀yìn wọ́n dúró táwọn Abọ́badé ó yá. Ègùdù ló ẹni tó ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n tún máa ń pè ní ṣòkòtò ọjà. ìbàtẹ́yìn fẹ́gún àfọlọ̀tẹ̀ lójú agbo
ẹ̀sùn mẹ́yìn fún Abọ́badé ẹ̀jẹ̀ orí ibi ṣeré olóyè Ṣínà Ọ̀ṣọ́ agbóná tìmọ̀tìmọ̀ olórí ọdẹ tìlú Òsì Ọ̀tà àwọn náà wọ́n dúró ti Abọ́badé gbágbágbá ìdẹ́ ẹ̀wò yẹ rí pé ó fẹ́ jọ alábala kì í ṣe lábala o ó gbé gudu ni eléyìí ni wọ́n ń pè ní ṣòkòtò ìjà ó sì máa yí ayì ojú atúyì sódì. ẹ̀rí ipò ti ń yí ẹ̀sùn mẹ́yìn ẹ̀jẹ̀ fẹ́ gún orí ibi ṣeré. Iwájú àwọn ìyá àgbọ̀jẹ̀ òun ni Abọ́badé ló ti di lábalábá yìí. Onítẹ̀síkù ẹ kú ewu ẹ̀rí pé gbogbo àwọn olórí gbogbo àwọn ọmọlé gbogbo ẹbí Ògúngbàyí àti gbogbo àwọn ọ̀rẹ́ gbogbo ni wọ́n bẹ̀rẹ̀ sí fòfáyọ̀ tí wọ́n ń kí ọmọ Ògúngbàyí àti kábíyèsí kú oríire pé wọ́n kú ewu iná kìí pàwòdì àwòdì ó kú ewu Onítẹ̀síkù ó kú ewu iná kìí pàwòdì àwòdì ó kú ewu. ẹ̀rí Alhaji Kamaldeen Ògúngbàyí ẹ̀kú ewu akú ọdún akú ìyèdún ọmọ aládé ó wà ń bẹ̀rẹ̀ sùrà lórí OGTV ẹ̀kú ọdún ẹ̀kú ìyèdún o lẹ́yìn ìgbà tí Abọ́badé wọlé ó ti di jagunjagun báyìí jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀ ẹ ti lọ látẹ̀sí èwo lẹ́mú bọ̀ jagunjagun wọ̀lú ẹ farabalẹ̀ ẹ ti lọ látẹ̀sí èwo ló bá di kó bá débi àgbàyà tuntun wa ìgbà yẹn ni wọ́n máa ń lọ gbàgbọ́n tẹ́gbà wọn máa dúnkò làpàlà olùjagunjagun náà máa wá nà wọ́n láti kí àwọn ọ̀tá gbogbo rí wọn. tá a bá sọ pé ọ̀tá òun ni mẹ́ta eégún tẹnukọ́ tètè bọ̀ olùkọ́ tá a bá tún tọ̀tẹ̀ kú tá a tún fi tọ̀tẹ̀ sí ọdún eégún ọ̀tá máa lù àwa sì máa ṣe nílé iṣẹ́ wa ń bí Lucas Human Record International agbáṣà ní lórí ìtàkùnlẹ̀ tó rí tó ń jó yìí ẹ̀rí gọ̀bì lórí ẹ̀ tó tún ń jó tó ń fi ẹsẹ̀ ra ijó ìtàpọ̀ lóríṣiríṣi tẹ́ ẹ máa rí níbi tá a wà yìí lè ní ẹ sì máa rí olúkòso bẹ́ẹ̀ lágẹmọ àpòrí àparò ìjàpọ̀ agẹmọlẹ̀ ń wò yìí ó wá jẹ́ ọ̀kan ni o tàbí méjì tàbí mẹ́ta ó sì lè wá jẹ́ mẹ́rin ẹ jẹ́ ká sì máa wò ó bọ̀ náà torí eégún ọba ni eégún Abọ́badé eégún kábíyèsí Onítẹ̀síkù. ẹ̀sùn mẹ́yìn ń bẹ jẹ́gẹ́ ajẹmọ́ ṣeré mo ti ń wò ó kó dàbí kó ti ń pé méjì mo ti sọ wípé abẹ́ tó mẹ́rin àbí márùn-ún ẹ jẹ́ ká máa wò ó bọ̀ ṣá ení èjì ẹ ti gbó ti pé méjì ẹ jẹ́ ká sì máa wò ó. elétú bá mi fi wọn sẹ́yìn kí wọ́n sún mẹ́yìn. Sáúbánà mo rí ẹ̀ ń bẹ̀ ó dúró re ẹkú ọdún ẹ̀rí pàgẹ́mọ́ ti di mẹ́ta ó ti pé mẹ́rin ó ti pé mẹ́rin àgẹ́mọ́ mẹ́rin òun ni Abọ́badé dà báyìí.